ẹ wá ojútùú sí ọ̀rọ̀ ìjọba ìbílẹ̀ kí ẹ sì gba àwọn olùkọ́ síṣẹ́. Àwọn mùsùlùmí lọ́sùn rọ Adeleke. Àgbáríjọ àwọn mùsùlùmí nípínlẹ̀ Ọ̀ṣun Muslim Community ti ké sí gómìnà Adémọ́lá Adeleke láti tètè wá ojútùú sí ọ̀rọ̀ wàhálà tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ níjọba ìbílẹ̀ káàkiri ìpínlẹ̀ Ọ̀ṣun. Ààrẹ wọn Alhaji Mustapha Ọláwìyí fi ẹ̀dùn ọkàn rẹ̀ hàn níbi ètò ìdánilẹ́kọ̀ọ́ kan tí wọ́n fi ṣe àmì ọdún ìjìrà. Ó ní bí gbogbo nǹkan ṣe dẹnukọlẹ̀ báyìí ní káńsù tó jẹ́ pé òun ló súnmọ́ àwọn aráàlú jùlọ, tí àwọn òṣìṣẹ́ bẹ̀ kò sì ṣe ojúṣe wọn fáwọn aráàlú kò bójúmu tó. Yàtọ̀ sí ọ̀rọ̀ ìjọba ìbílẹ̀, Ọláwìyí rawọ́ ẹ̀bẹ̀ sí Adeleke láti gba àwọn olùkọ́ sí àwọn iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti iléèwé girama kí ètò ẹ̀kọ́ àwọn akẹ́kọ̀ọ́ lè perégedé. Ó ní àkóbá ńlá ni àìsí olùkọ́ tó tó láwọn iléèwé yìí ń ṣe fún àwọn akẹ́kọ̀ọ́. Ìdí nìyí tíjọba fi gbọ́dọ̀ tètè wá nǹkan ṣe sí i. Bákan náà ni Alhaji Ọláwìyí sọ pé kí ìjọba tún gbé ìgbésẹ̀ láti rí i pé ọ̀rọ̀ rògbòdìyàn láàrin àwọn èèyàn ìlú Ìfọ̀n, Ìlóbù àti Ẹ̀rìn Ọ̀ṣun lọ sókun ìgbàgbé kíákíá. Ó wá ké sí àwọn mùsùlùmí nípínlẹ̀ Ọ̀ṣun láti má ṣe gbàgbé ẹ̀kọ́ tí ìjìrà kọ́ wọn, kí wọ́n yàgò fún àwọn ìwà tí kò bójúmu, kí wọ́n sì gbé ìwà òtítọ́ wọ̀ bí ẹ̀wù.